Africa Content TV. Àwọn mẹ́rẹ̀ tata mú sàǹkú wọn lọ fún ìjọba yìí. Tó ti èsì. Ẹni bá ti bá gbó lọ́wọ́ ẹ̀ bí àmú. Ẹ bá dẹ̀ pè wáyé pé wọ́n mú gbó gbá ní kí ẹ mọ̀ mú àdúgbò lọ́dún gbogbo lọ fà gbọ́ ibẹ̀. Ó yẹ kójú tẹ̀ fún wa pé bíbà yìí. It's a joint. It's a joint now. Anybody tá bá gbá mọ́ ànífojú rẹ̀ wo. Àdìgẹ́ ọmọ mú pé láyé ń gbogbo lọ mú gbogbo. Ìjọba ló kọ́ bíbá náà báwo lè fẹ́ sọ bíbá ìdí joint. Àwọn mẹ́rẹ̀ ta ẹ̀dà. Ọ̀yá kí wọ́n bá kó wọn sún lọ́kọ̀.
Oh, ní kú sórí olè ó gbà pẹ̀lú ògbọ́n ó jayé pẹ̀lú ògbọ́n náà ọ̀pọ̀ tó lè kọ́ ọ̀pọ̀ tó lè kọ́ ọ̀gá mi. Ọ̀rọ̀ ká máa dárúkọ. Cameraman. Why are you covering? Why are you covering?